ìtàn ìfẹ́ yẹn ó pọ̀ nígbà tí a wà ní múndíá tá à ń ṣọmọdé tá a sì máa ń lera wa káàkiri ṣe wọn pé ayé ìgbà yẹn àwọn òbí wa gbọ́dọ̀ rí pé bá a ṣe kéré ńgbà yẹn gbọ́dọ̀ rí pé ọkùnrin wá ẹ wá tàbí obìnrin wá ẹ wá ẹlòmíín mú tiẹ̀ pé ó jẹ́ pé òkúta ló máa sọ sórí páànù ilé onílé ilé yẹn tí àfẹ́sọ́nà yẹn máa mọ̀ pé lágbájá ti dé ṣùgbọ́n tèmi ní pé nígbà yẹn tí n bá ti ń gun báísíkù mi bọ̀ màá ti wo ọkàn lé wọn yẹn òun náà ti understand màá lọ dúró dé ibi tí mo máa ń dúró dé bó fi yẹn ṣe wáyé nìyẹn. mi ò kí ń sunwọ̀n tí wọ́n gbọ́ tó bá ti sun màá dá wọn lóhùn màá wá bá wọn. bẹ́ẹ̀ ni a máa ń sun a máa ń fi pera wa ó dẹ̀ máa ń ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu nítorí ó ti mọ́ra wíwárà tó ń bá wà ń sẹ́ kí n máa pariwo orúkọ ẹ̀ àbí kí n máa pariwo ya bá ti sùn yẹn ọwọ́ kan ni. ipa tó oko pọ̀ tó máa ní ojú kan làdá ní lórí ọ̀rọ̀ tọkọtìyàwó màá sọ pé n tó mú wa dúró ni pé ojú kan làdá ẹ̀ ní nǹkan tí mo fẹ́ ó bá mi fẹ́ ó pẹ̀lú nǹkan tí a fi jọ wà pọ̀ nísìn ìyẹn ní then èjì gbogbo ìgbà tí à ń fẹ́ra wa ta kúrò ní school èmi ń lọ ṣiṣẹ́ ní Federal Ministry of Works and Housing ní gbogbo ìgbà yẹn síbẹ̀síbẹ̀ náà mò ń ṣeré ṣùgbọ́n èmi pàápàá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi n tó wù mí ni me and my wife ṣùgbọ́n Ọlọ́run sọ wípé n tí mo kọ́ ọmọ ẹ̀kọ́ yẹn mo ṣe lè sọ nìyẹn nítorí pé mo rántí pé nígbà tá a marry in 75 tó délé mi a máa jọ jẹ breakfast kí n tó máa lọ sí ọ́fíìsì tó bá tún di ọ̀sán lunch àti tó tí wọ́n á fi dé torí 3 o'clock là ń close ngbà yẹn 3 o'clock yẹn àtúndé àtúnjọ máa jẹ lunch ni màá tún wá sinmi ìrọ̀lẹ́ màá sinmi díẹ̀ màá lọ sí rìhásà by the time tí màá dé láti rìhásà ó tún ti dínà ti tó bá ṣe máa ń ṣe nìyẹn tó bá ti gba salary màá ya supermarket shopping tó bá necessary màá ṣe wálé oúnjẹ tó bá necessary òun náà ti rà sílé nǹkan but at that time òun náà ń teach kò ṣe teaching yẹn for long ó bọ́ sọ́nà òwò ni a máa travel lọ London travel lọ gbá kankan lọ ra gbá lọ ra owó wá kó máa ta at that time but nígbà tí stardom dé tí popularity yẹn bẹ̀rẹ̀ ní gidi èmi gan ò lè manage ẹ̀ mọ́ ibi tó ti kọ́ mi gan ni mi ò rí manage tó ti bá sọ pé mo rí manage mi rí ìsín ni mo realize pé àkọlé Ọlọ́run ni ìgbà yẹn náà wọ́n ń draw ọmọ ẹ̀sìn mi létí pé destiny ẹ̀ nìyẹn destiny bet mo máa ń ríra mi pé kí ni mo ń ṣe pàápàá most especially nígbà tó ọmọ ń pọ̀ kí rubbish wo ni mo ń ṣe yìí èmi tí mo realize pé rubbish ni mo ń ṣe bóyá kó stop kò stop náà but thank God today so òun wá ní understanding tó pọ̀ pẹ̀lú mi pẹ̀lú bó mo ṣe ń ṣe yẹn kò fi one day yẹ ẹsẹ̀ and pé kò fi one day yẹ ẹsẹ̀ yẹn gan ó pẹ̀lú tí ó fi wúwo lọ́ọ̀ mi ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ̀ tí mo dẹ̀ bá lọ́ọ̀ dá májẹ̀mú ni pé no matter how lẹ́gbẹ̀ẹ́ mi ìbáṣe obìnrin ìbáṣe ọkùnrin ìbájẹ́ ẹni tó bímọ fún mi ìbájẹ́ ìyàwó mi mi nígbà kẹ́ni kankan rí fín. ọ̀rọ̀ ńlá ni tó tọ́ nígbà tí ó di pé òkìkí yẹn ń kàn gan àwọn obìnrin ń tẹ̀lé wọn gan ẹ̀rì mọ̀ pé màmí burú gan tó bá ti ṣèyàwó á ní wo bí ìdáadáa wọn ń padà wá o kò sẹ́ni tó fi ẹ́ lọ́kọ o lílọ ló ń lọ yìí wọ́n ń padà wá bí o ìyẹn lọ bẹ́ẹ̀ àti wá délé lọ sọ fún wọn kò easy and again mi kì í fẹ́ kí èèyàn mọ nǹkan kan pa mi mo máa ń bora mi gan sísítà mi kọ́lọ́mbà mi foríjì wọn ẹni tí èmi tẹ̀lé òun náà ní understanding gan but òun ni máa ń fọ̀rọ̀ mi lọ gbà ṣùgbọ́n kò mọ nǹkan mú mọ́ra tó mi so mo láti drop ẹ̀
mo ṣáà manager mo ń rún mọ́ra mi ń sọ fún yàn because tí n bá sọ fún yàn wọ́n lè sọ nǹkan tí màá kí n ṣe nǹkan báyìí ó lè padà affect mi nítorí pé mo like wọn mi kì í fẹ́ bá wọn jà kò sí nǹkan náà lè ṣe fún mi ó máa dùn mí o but mo ṣáà wò pé mo like ẹ̀ náà màá tún mojú kó àwọn parent mi ò tètè gbọ̀n pé ọkọ mi níyàwó ó ti pẹ́ gan kan tó mọ̀ but nígbà tí ń dẹ̀ wá complain tó ẹjọ́ òun náà fẹ́ dá so ìgbà tèmi náà dẹ̀ ṣiṣẹ́ tí mò ń rówó kò jẹ́ kí ó mú mi lára kó dùn mí púpọ̀ because mo ń gbìyànjú ọlọ́run dẹ̀ ń ṣe owó ń wọlé so mo kàn believe pé destiny wọn ní tòótọ́ so àwọn ọmọ yẹn mo tèrè wọ́n bá ti ní ọkọ mi fúnyàn lóyún o màá ní ó fúnyàn lóyún kẹ mi ń bí wọn o wàláì mi bí wọn rí pé ń gbọ́ wọn ló fúnyàn lóyún mi ní bí wọn àwọn ń gbà mí wọ́n lè rán yàn sí mi gbà mí wọ́n á tiẹ̀ sá lọ wọ́n ṣe kan wọ́n sá lọ fún mi pátápátá ní orí wọn wọ́n ti rí pé ó ti pọ̀ jù kí ni tí mo ṣe yìí kí ni ṣe wá tún fẹ́ fèsì ọmọbìnrin tí ò tiẹ̀ ní bí mi mo kàn ṣáà tán kí ni wọ́n fẹ́ ṣe torí ẹ̀mí ni ṣe jẹ́ lọ́rẹ̀ẹ́ mi ò lọ́rẹ̀ẹ́ àwọn ọba tajọ́ ń travel tí mo mọ̀ tajọ́ ń travel ohun tó máa sọ fún mi ò ń tẹ́ mi lọ́rùn so mi fi bẹ́ẹ̀ close mọ́ àwọn èèyàn dáadáa so tó máa sọ fún mi pé má gbà má ṣe má mọ̀ olórí ẹ̀ jùlọ nítorí pé mo like wọn I love him very well honestly so kò sí nǹkan tí n fẹ́ ṣe mo ṣáà ń gbà mọ́ra náà nìyẹn ọjọ́ tó wá ṣe yẹn tó họ báyìí ẹ̀ tó sọ fún mi ni ó dẹ̀ ti sá lọ kí ló fẹ́ ṣe ẹ bá pè kó má sá lọ kó tẹ̀ máa bọ̀ káyọjú tó wà lẹ́yìn. ẹni tó sọ ẹmọ kan rán pé lọ ṣèké pé mo fún yàn lóyún ṣe ọmọ orúkọ bẹ́ẹ̀ mo ní ṣe o ti sọ fún báyìí. gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ńgbà míì èèyàn máa rí nǹkan tó máa dùn gan kí ni wọ́n á ṣe fúnra mi but tí mo gé èèyàn kan tó mọnú rò tí má ti ro díẹ̀ máa drop ẹ̀ pé tó bóyá lọ́n fẹ́ bọ́ṣẹ́ lọ́n ṣe fẹ́ kọ́rọ̀ mi rí ni mo gbà mo ti débẹ̀ mo ti bímọ mo bọ́kùnrin mo bóbìnrin what else níbo ni mo fẹ́ lọ pẹ̀lú àwọn ọmọ yẹn it's better kí n kúkú máa forí rọ táwọn ọmọ yìí máa fi dàgbà ibi tí mo ní mo ti ń forí rọ tèmi táwọn ọmọ yìí fi dàgbà ó tún lọ mú mi wá fún mi ní gbà tọ́lẹ̀ náà mo tiẹ̀ gbà tẹ́lẹ̀ náà mo tiẹ̀ gbà tọ̀ kí mo wá fẹ́ ṣe ṣé gbogbo wọn ni mo fẹ́ dàálẹ̀ ni mo láti tọ́ wọn ni so mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àtọ́yè ni mo tọ́ wọn ṣáwọn ìyàwó ni fẹ́ kọ sí wọn mo kó wọn mọ́ra náà ni èèyàn mi ò léèyàn fẹ́ bájà tó bá bẹ́ẹ̀ lè jà eléyìí nǹkan so it's better kúkú gbà pé bí kádàrà ṣe wá nìyẹn kéèyàn gbà kó gbà fọ́ ó máa dùnyàn o mi ní kí n dùnyàn o ó máa dùnyàn tó yẹ pé ń jọ mi báyìí èèyàn lè sunkún látàárọ̀ dalẹ́ mo ti ṣe rí mo sunkún látàárọ̀ Ọlọ́run ló lò tó pé ìgbà tó yẹ mo á tún àwọn pé ẹkún kí ló tiẹ̀ bọ̀rọ̀ ń sùn tó fàájú ẹ lẹ́kọ̀ọ́ káwọn ọmọ ọlọ́mọ pé ṣó ń jẹ fún wọn mo tún dìde ìgbà yẹn a wà ní Èbúté Mẹ́ta àti Tẹ̀bí so àwọn ọmọ náà dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú mi wọn tí ẹ bọ̀ bóyá èmi kọ́ mo bí wọn kí ni wọ́n á fẹ́ fi rò ó lọ títí èèyàn gbọ́dọ̀ rò lọ títí tí wọ́n bá ti nígbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló ṣe Ọlọ́run ló mú wa èèyàn á gbà fọlọ́run ìyẹn lèèyàn fi lè nísinmi wọ́n ní ká gbà fọlọ́run òun nísinmi.